Good morning, my people. This is your girl Mashola Gist TV. I am here again with another gist. Mo gbọ́ gist kan lórí um, online social media pé wọ́n ń sọ̀rọ̀ nípa family Queen Naomi. Anyway, ẹ jẹ́ ká lọ sínú gist ni. Wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ nípa family Naomi pé ẹ̀gbọ́n Queen Naomi Gbenro wípé ó fraud kabiyesi nígbà wo nìyẹn ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká padà sẹ́yìn díẹ̀, bó ká tó padà sẹ́yìn díẹ̀. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist you can get it. And to my old subscribers, I say thank you so much. Òkè lọ́wọ́ yín máa lọ, ọwọ́ yín ò ní rèsàlẹ̀ láíláí. Ẹ ṣé mo dúpẹ́ o. Ṣé ẹ rí lálákọ̀ọ́kọ́ ẹni tó padà sẹ́yìn lórí ọ̀rọ̀ ìpè Gbenro ó fraud kábíyèsí, orí ẹni yẹn ò pé rárá. A dẹ̀ mọ àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí. Ṣó ti yé yín? Ẹ̀yin tẹ́ wà nídìí ọ̀rọ̀ yẹn pé kẹ́ máa bà èèyàn lórúkọ jẹ́, kẹ́ múra sí ọ̀rọ̀ yín dáadáa, kẹ́ múra sí wà yín, kẹ́ lè múra sọ̀rọ̀ tẹ́ ń sọ dáadáa. Bullshit ní gbogbo yẹn. Ṣó ti yé yín? Ọ̀rọ̀ yìí ti kọjá. Ẹ̀yin aṣebi. Ẹ ṣàfẹ́ bà orúkọ Queen Naomi jẹ́ àti family Queen Naomi. Ọlọ́run ò dẹ̀ ní fún yín ṣe ní agbára Ọlọ́run. Ṣó ti yé yín? Ẹ sọ̀rọ̀ pa nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn láti 2 years ago. Ṣé ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni? And ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ irọ́ ni gbogbo ẹ̀. Gbenro ò gbà kábíyèsí. Ṣó ti yé yín? Irọ́ ni gbogbo ẹ̀. Àwọn tó mú gist yẹn wá sórí social media wọ́n ń parọ́ ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ilẹ̀ tí wọ́n ń sọ yìí, ìkan nínú àwọn olórí kábíyèsí ló nílẹ̀. Ìkan nínú wọn ló nílẹ̀. Kò ń ṣe pé Gbenro lọ gba ilẹ̀ onílẹ̀. So kẹ́ gbẹ́nu yín sọ̀hún, tẹ́ bá mọ story kẹ́ má sọ̀rọ̀. Ẹ̀yin onísọkúsọ yìí, bẹ́ẹ̀ ṣe máa da social media rú nìyẹn, tẹ́ máa sọ ìranù ọ̀rọ̀. Kò sí nǹkan tí Gbenro ṣe. So ẹ gbẹ́nu sọ̀hún, gbogbo àwọn ọ̀rọ̀ ranù tẹ́ ń sọ. Moment tó wà nídìí ọ̀rọ̀ yìí o, mi ì dẹ̀ ní sọ orúkọ ẹni yẹn lórí social media. Ṣùgbọ́n màá tún padà wá láti ṣe ṣòfẹ́ nìyẹn. Ẹ̀yin ọ̀dàlẹ̀ yìí, kí ló dé gan-an? Kí ni family Queen Naomi ṣe fún yín tó jẹ́ pé ẹ rí nǹkan míì sọ? Ṣé ẹ rí nǹkan míì sọ ju pé kẹ́ máa drag family lọ? Ẹ jẹ́ kí n sọ fún yín, family is a responsible family, is a good family, is a correct family. Ìyá yìí ó tiraka gbé àwọn ọmọ ẹ̀ dìde kan jẹ́yàn ni. Kí ló dé ẹ wá rí nǹkan sọ? Ẹ rí nǹkan sọ. Ọ̀rọ̀ family Queen Naomi ló yẹ kẹ́ máa sọ. Kábíyèsí ẹ̀dẹ̀ lájú yín sílẹ̀. Wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ ń pa ìyá ọmọ yín báyìí àti family ẹ̀dẹ̀ ṣe nǹkan kan sí. Èyí ò bójúmu o. Honestly, èyí ò bójúmu. Kẹ́ ya wá nǹkan ṣe sí. Ẹni tó ń sọ̀rọ̀ rádaràda yẹn, ó dàbí ẹni pé ò ní nǹkan míì tó fẹ́ sọ. Tó bá ní nǹkan tó fẹ́ sọ, ò dẹ̀ palẹ̀ mọ́ kúrò lórí social media. Ṣé o ní láti máa sọ rubbish ọ̀rọ̀ ni? Wọ́n ti sọ fún yín pé Gbenro ò fraud anybody. So kẹ́ gbẹ́nu sọ̀hún, ẹ wá nǹkan míì sọ. Kò fraud anybody. Irọ́ ni gbogbo ọ̀rọ̀ yẹn. Irọ́ ló bá dé. Ṣé ẹ rí ọ̀rọ̀ Queen Naomi? Àwọn ọ̀tá wọ́n ti pọ̀ jù. Ṣó ti yé yín? Èèyàn kan ló tún lọ fa ẹni tó sọ̀rọ̀ yẹn padà. Èèyàn kan ló lọ sponsor ẹ̀, ló lọ fún lówó wípé kó bẹ̀rẹ̀ sí attack Gbenro. Èèyàn kan ló wà nídìí ọ̀rọ̀ yìí. A dẹ̀ mọ àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí. Ọlọ́run ò dẹ̀ ní fire fún gbogbo yín. Ẹ̀yin tó bá jẹ́ pé ẹ jáde láti máa ba orúkọ Queen Naomi jẹ́ ni, Ọlọ́run ò ní fire fún yín. Because tí ò bá ń ṣe bẹ́ẹ̀, kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ tó jẹ́ pé ó ti kọjá láti 3 years ago, òun lẹ tún wá lọ padà wá lẹ wá ń sọ. Ẹ dúró ná, ṣé Queen Naomi ló gbowó ni? Ṣé màmá Queen Naomi ló gbowó ni? Kí wá ló dé tẹ́ wá rí nǹkan míì sọ? Àfi kẹ́ máa sọ̀rọ̀ rádaràda. Àfi kẹ́ máa sọ̀rọ̀ òṣì.
ẹ jọ̀ọ́ ẹ fi Queen Naomi àti family ẹ̀ sílẹ̀. Queen Naomi ti go through a lot. Queen Naomi ti go through a lot. Obìnrin kan ni gbogbo yín ṣùrò mọ́. Ẹ̀yin mẹ́fà ẹ ṣùrò mọ́ obìnrin kan. Ẹ ti ẹ̀ ju mẹ́fà lọ. Àti gbogbo àwọn ẹ̀dà náà gbogbo wọn ṣùrò mọ́ obìnrin kan nítorí wípé kí ni wọ́n ti rí kádàrá. Wọ́n ti rí kádàrá ọmọbìnrin yìí pé òun ló máa gbé ògo kábíyèsí ga. Kábíyèsí, ẹ jẹ́ kí n sọ fún yín, gbogbo àwọn tẹ́ kó sí pálásì yẹn kò sí ìkankan tọ́lọ́run yàn fún yín nínú wọn. Mo tún sọ. Kò sí èyí tí Ọlọ́run yàn fún yín nínú wọn. Ṣó ti yé yín? Ẹ kàn fẹ́ wọn nítorí pálásì ni. Nítorí pé ẹ ń sọ wípé ìyàwó pálásì ni wọ́n. Ìyàwó pálásì. Kí ló ń jẹ́ ìyàwó pálásì? Nǹkan tó ń jẹ́ ìyàwó pálásì mi mọ̀. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ fẹ́ wọn tán, wọn ò jẹ́ kí ẹ ní fọkànbalẹ̀. Mo ń padà wá ṣe show lórí gist speech tẹ lọ give. Ṣó ti yé yín? Mo ń padà bọ̀ kí n wá ṣe show lórí ẹ̀. Ẹ ní ìyàwó palace. Kí ló ń jẹ́ ìyàwó palace? So gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ Gbenro, ẹ rí ọ̀rọ̀ sọ, ẹ gbẹ́nu dákẹ́. The case has been closed. Ṣó ti yé yín? Ẹ gbẹ́nu dákẹ́ lọ wá ọ̀rọ̀ míì sọ. Ẹ̀yin onísọkúsọ yìí. Wọ́n wá fẹ́ gbogbo yín sínú palace. Wọ́n lé yín bí ata. Wọ́n lé yín bí ata sínú palace, inú yín ń dùn. Ẹ ti ẹ̀ réèyàn bá yín sọ̀rọ̀. Ojú ò ti ẹ̀ tì yín. Ojú ò tì yín. It's a shame on you. Ẹ̀yin èèyàn mi, please share this video, like and subscribe. Ọjọ́ ayọ̀ ni ọjọ́ ẹ̀ máa jẹ́ fún gbogbo yín o. Gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ̀ ń wáṣẹ́, tó jẹ́ pé ẹ̀ ń wọ́mọ, Ọlọ́run á pèsè ọmọ fún yín. Ẹ̀yin tẹ́ ń wáṣẹ́, wíìkì ayọ̀ ló máa jẹ́ fún yín, ẹ máa ríṣẹ́. Ẹ̀yin tẹ́ ń wá visa, Ọlọ́run á lànà fún yín, ẹ máa wá visa. Kábíyèsí, èmi á túbọ̀ máa gbàdúrà fún yín, ṣùgbọ́n ẹ lọ ṣàtúnṣe. Ilé Ifẹ̀ ò ní dàrú. Ẹ wo bí gbogbo àwọn èèyàn ṣe ń bú yín lórí social media. Kò dáa, kò pọ́n yín lé. Kò dáa rárá. Ẹ ṣàtúnṣe. Ẹ ti rí gbogbo àwọn tó dáná sun palace yín, àwọn ìyàwó tẹ́ kó sí palace. Àwọn náà ń ṣe bí. Àwọn náà ń ṣèkà. Ẹ mójútó yẹn. Ọlọ́run á wà pẹ̀lú wa o. Ẹ̀yin ènìyàn mi, ẹ share this video, like. Èmi ọmọ yín ni o, Mashola Gist TV. Thank you. God bless you. Love you.